Gbogbo ẹ̀yin tí ẹ bá ní àǹfààní láti fẹ́ ọmọ Ìbàdàn tàbí tẹ́ fẹ́ fẹ́ ọmọ Ìbàdàn tàbí ẹ ní wọn ní ọ̀rẹ́ obìnrin, ẹ bọ́ síbí. Ẹ̀yin lẹ ní o, review yìí ẹ jẹ́ ká jọ ṣe papọ̀. As per Ìbàdàn, gẹ́gẹ́ bí Ìbàdàn ṣe wà, gbogbo wa la mọ̀. Wọ́n ní Ìbàdàn la mọ̀, a mọ̀ láyépo. Tó bá rìn mọ́ Ìbàdàn, that láyépo of the thing, you won't know the meaning. So they can as well let you know that, okay, you know Ìbàdàn very well. The láyépo wọ́n á jẹ́ kó yé yín bó ṣe ń lọ. Nínú múfì yìí náà ti jẹ́ kó yé wa oríṣiríṣi ìwà kárátà tí gbogbo àwọn obìnrin ilé Ìbàdàn ní lọ́wọ́ lẹ́yọ kọ̀ọ̀kan. Itú tán pa fọ́kọ àti tán pa fọ́mọ àti táwọn gangan ń pa fára wọn. Bẹ́ẹ̀ ni nínú múfì yìí ni. Tẹ́ ẹ bá ti wò, ẹ lọ sí ìkànnì YouTube, ẹ lọ tẹ̀ síbẹ̀ The Real Ìbàdàn Housewife. Ó máa gbé jáde látọ̀dọ̀ Kẹ́mi T Studio ní sinimá yìí ti jáde. Nínú sinimá yìí láti rí àwọn obìnrin tó jẹ́ pọ́n wà nílé ọkọ pẹ̀lú oríṣiríṣi ìwà. Àwọn kan ló jẹ́ wípé tí wọ́n bá ti jí làárọ̀ tán ti rú aṣọ mọ́yà, wọ́n máa tọ́jú ilé kiri ni láti ilé kan délé kan, láti ilé kan délé kan. Àwọn kan ló jẹ́ wípé táwọn bá ti jí làárọ̀, kàkà kan wẹ̀, wọn ò ní wẹ̀, wọn ò ní ṣe kan. Wọ́n á lọ jókòó sọ́dọ̀ ọ̀rẹ́ wọn ni, wọ́n á máa tayò. Àwọn kan ló jẹ́ wípé ìjà ni tiwọn. Gbogbo wọn kéré lásán wàá gbọ́ torí ẹ̀. So wọ́n ready láti bá ẹ fa any wàhálà, láti bá ẹ fa any sùrùtù. Ìbàdàn ni. Oríṣiríṣi nǹkan ló ṣe kíni ló pọ̀ sáàárín wọn. Ìwọ tó wá fẹ́ fẹ́ ọmọbìnrin Ìbàdàn, ní tó ti pé ni pé gbìyànjú láti mọ ìwà ẹni tó fẹ́ fẹ́. Gbìyànjú láti penetrate torí Ìbàdàn lásán lórí o. Láyépo tó wà nínú ibẹ̀ gangan, gbìyànjú láti ràn mọ́ wọn kó mọ̀ túmọ̀ nǹkan tó ṣe kíni tán pè ní láyépo. Ẹ̀yin tẹ́ bá ti wá wo sinimá yìí, ẹ lọ sórí ìkànnì YouTube, ẹ tẹ̀ síbẹ̀, ó máa gbé jáde. Tẹ́ bá ti wá ṣe bẹ́ẹ̀ gẹ́gẹ́, tá a bá ń retí apá kejì, ẹ kàn tẹ subscription button àti notification bell lórí ìkànnì wa. So that apá kejì bá ti jáde, ẹ̀yin lè máa kọ́kọ́ jẹ́ àní àkọ́kọ́ tí ó máa jẹ àǹfààní ẹ̀. Tá a dẹ̀ máa notify yín láìsí wàhálà, láìsí ìdààmú. Sinimá yìí, Ìbàdàn, Kẹ́mi T, àrítú tí wọn àti ọkọ tiẹ̀ ń pa látàrí wípé tó bá ti rìn lọ láàárọ̀, ilé onínáwó níbi aláfiṣe. Ọkọ onílàlẹ̀ kò gbọdọ̀ jáde ní mímọ́. Àbẹ́rẹ́ nǹkan. Àwọn ọ̀rẹ́ Kẹ́mi T náà ńkọ́? Àwọn ọ̀rẹ́ rẹ́rùn-rẹ́rùn, àwọn ọ̀rẹ́ pamínkù, òṣòrí bẹ̀m̀bẹ̀ sọ́kọ̀. Ẹ wo nínú sinimá yìí, ibẹ̀ láti rí gbogbo ẹ̀. Àṣírí àwọn ìyàwó ilé, àwọn abilékọ ní ìlú Ìbàdàn. Gbẹ́nu sí máìkì ìwọ̀nba ló ń tú. Eléyìí náà tú pẹrẹpẹrẹ. Ẹ jẹ́ ká lọ wò ká jọ digest ẹ̀. Ẹ wá padà wá sí comment section, jẹ́ kí n gbọ́ sẹ́yìn tí ẹ lè fẹ́ ọmọ Ìbàdàn. Tẹ́ ẹ bá fẹ́ ọmọ Ìbàdàn, kí lẹ́yìn rí lára ọmọ Ìbàdàn? Lọ́mọ Ìbàdàn ò dá o, ṣùgbọ́n kí lẹ rí lára wọn? Ẹ ṣé púpọ̀.